Only Jesus TV. Ẹ wo àṣírí mà ti tú kọmíṣánná Ọ̀yọ́ state wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tani Olohun pẹ̀lú bí wọ́n ṣe wá láti Ìlọrin tí àwọn ọlọ́pàá ṣàríà tí wọ́n fẹ́ gbé Tani Olohun lọ sí Ìlọrin lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ọ̀rọ̀ ẹlẹ́sìn dé ó bú ọba wọn ó ṣe gbá ó ṣàwo ẹ wò ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ lẹ́nu bọ́dà wa yìí the fearless talkers ẹ wò wọ́n tẹnu bọ̀rọ̀ wọ́n tú àṣírí jáde ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan ẹ jẹ́ kádìjọ gbọ́ mú padà bọ̀ náà ó yá lókè lọ́hùn. Just imagine meanwhile gbogbo ìtàn pariwo yìí náà Ọ̀yọ́ state police commissioner ti dá wọn lóhùn ó lóun ò ní kẹ́ má persecute Tani Olohun kò sí wàhálà ṣùgbọ́n state ibi tó ti commit tó ṣe gangan tó jẹ́ Ọ̀yọ́ state tó nínú Ìbàdàn ibẹ̀ náà lè máa ti persecute there is nothing like pé ẹ máa transfer lọ sí Ìlọrin torí pé kíni torí pé wọ́n wá favorism ẹnìkan bá mi sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná ẹni yẹn sọ fún mi wípé níbi tán máa ń ṣe é dín ní Ìlọrin yẹn pé tán bá ti rí wípé agbára àwọn ò fẹ́ kà mọ́ nínú Ìlọrin wọn náà máa wá mọ̀ wá connection yẹn d'Abuja ìyẹn àwọn Muslim cleric kí wọ́n yẹn wọ́n máa wá d'Abuja kíkọ́ kéèsì yẹn ṣáàlè favour wọn tán máa ń pèèyàn lónìí fún ràìràì ìyẹn máa ń pà fún ìmọ̀ ni wọ́n ń pè yín lẹ́lẹ́sìn jàgídíjàgan ẹ̀yin gan dẹ̀ fi ń prove pé yẹ́sọ jàgídíjàgan ni yín ọjọ́ wo lẹ rí kí wọ́n mú Christian mọ́nú settings báyìí bàbá kí ó gba gold máa ń sọ fún yín most of the time but you na no go listen ọjọ́ kìíní àná mo rí kan nu wọn tó ń ṣépè fún akí ó gba gold imagine muslim ni ẹ muslim ọ̀nà akí ó gba gold ò dẹ̀ ń ṣépè fún wọn lórí ti rí pé ẹ̀ ń hùwà jàgídíjàgan yẹn ni. ẹ̀yin ará Ìlọrin ẹ wo tí gbogbo yín ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò nítorí bàbá Sunday Igboho lórí pé wọ́n kàn help Tani Olohun mo mọ̀ wípé tán ṣe wùwà yẹn ní ìjẹta àbíjọ́wò náà àbíjẹrin dẹ̀ ni gbogbo yín á máa wò pé ní tá a fi ní ọmọ wà lọ́rin náà nù ní tá a fi ní ọmọ wà lọ́rin náà nù ní tá a fi ní ọmọ wà lọ́rin nù imagine ẹ wo ẹ̀yin èèyàn mi ǹjẹ́ lè bìlíìfù pé a rí àwọn kọ̀ọ̀kan náà nú wọn tí wọ́n ń bú Ọọ̀ni of Ifẹ̀ fídíò yẹn ti pẹ́ o òun náà lẹ́wọ̀ ẹ̀ tó jẹ́ wípé ẹ lè ẹ́fà rí ọmọ Ifẹ̀ kankan kó jáde àbọ̀mọ Ọ̀ṣun kankan kó jáde àbọ̀mọ Yorùbá kankan kó jáde kó sọ wípé ẹ bú ọba wa a máa sùn yín sí kóòtù nígbà táwọn sọ ní jàgídíjàgan táwọn sọ níwà wèrè pé mo rẹ́rìn bẹ́ẹ̀ ni ẹja wọn rẹ́rìn wáyé táwọn sọ níwà sẹ́wọ́n bó o lẹ́sìn rí wọn kan jáde kọ́ máa sọ pé àwọn fẹ́ sùn yín ẹja àjọgbọ́n tó sọ. lọ ní rìsà náà di MC lóde pàtí wa nítorí Ọlọ́run tó sá ń jù fún wa tá à ń jẹ bẹ́ẹ̀ tá ń gbé báàkì rán fún wọn kẹ́ máa sọ òsì ọ̀rọ̀ pẹ̀lú confidence àwọn ọ̀rọ̀ tó lè kó àwa tá à ń bọ̀ tó lè kó wa sínú wàhálà. nínú dáàdì tẹ́ ẹ sọ sínú èlùbọ́ yìí àti kábíyèsí tó sọ nípa ẹ̀ dákùnjọ́ kí wọ́n wá gbé wọn sáwùjọ àwọn ọmọlúwàbí pé o tala aláyé tanú wọn ta lè yàn gidi nù wọn kàn imagine kẹ́mú kan ẹ mọ̀jọ́ ju ẹni tí ń bẹ nínú aṣọ ẹ kàn jọ́ ju ń tẹ̀ rí lásán kò sẹ́ni tí ó lọ sọ́dọ̀ irúmọlẹ̀ kò sẹ́ni tí ó lọ sọ́dọ̀ ẹ bọ́ra. tọ́wọ́ sì wá sọ pé bàbá yín Ọọ̀ni olórí ẹrú tí ń bẹ ní Ilé Ifẹ̀ yẹn. Ọọ̀ni rìsà irọ́ rìsà ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀ wọn ò gbọ́ yí dáadáa ọmọdé gọ̀ àgbà gọ̀ wọn la fi dá Ilé Ifẹ̀. ẹ̀yin èèyàn òun lẹ ti rí yẹn o ìjẹ́ ẹ̀rọ ọmọ Ifẹ̀ kankan àbọ̀mọ Ọ̀ṣun àbọ̀mọ Yorùbá kankan kan jáde kan láwọn fẹ́ sùn ẹ̀ ṣùgbọ́n ọjọ́ kìíní àná nígbà tán sọ̀rọ̀ sí ẹ̀mí àwọn kí lẹ gbọ́ a máa sùn Tani Olohun ní o kíní kan next thing kíní Tani Olohun ṣe ó wò pé okay kí má disrespect ẹ̀mí à ó apologize ìjọ wo lẹ́yìn ti rí káwọn apologize sí Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ń bú látọjọ́ yìí ṣẹ́rí ìgbà tán bá ń ṣe tiwọn wọn náà kò sẹ́nibọ̀dì tó máa blame wọn o ìgbà tán bá wá rẹ́ nìkan tó challenge wọn ìgbà yẹn gangan ni imagine ẹ wo bá ṣe ń hó nítorí pé bàbá Sunday Igboho sáré deliver Tani Olohun lánàá ní ìjẹta àbọ̀jọ́ wò náà Tani Olohun yìí gan ti wá padà ṣàlàyé tó ń ṣẹlẹ̀ fídíò tó prompt Tani Olohun tó jẹ́ kí Tani Olohun respond sí wọn lọ́jọ́ iléyá tó fi ṣe fídíò tán fi gbé lọ sí kóòtù yìí tán ní kó wá jẹ́jọ́ tí gbogbo wọn pariwo wípé ó wé láwà nìkan ó ṣe gbá kan ó ṣàwo kan Tani Olohun gangan ti wá padà ṣàlàyé ìdí tí òun fi ṣe fídíò yẹn ẹ jájọ wò. wọ́n kí wọn nínú fa
ọ̀hún mi là kí wọn ilé fẹ́ yà mí lọ́mọ ẹ̀yin lè fẹ́ kí wọn ọmọ òfò ní bàbá yìí kí wọn gbọ́ ẹ̀dá ìbọn sọ̀rọ̀ nínú ìtura méjì. nígbà tí wọ́n ti ṣiṣẹ́ tán ara wọn ti dọ̀tí fún wàhálà wọn olúkúlùkù ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àtẹsẹ̀ ọ̀tún àtẹsẹ̀ òsì orí wọn ọ̀rùngbọ̀n wọn ní ìgbà mẹ́ta wọ́n fọ wúrò mú wọn àti etí wọn wọ́n fi omi yọ ẹnu wọn wọ́n pa ọwọ́ wọn pọ̀ mọ́ ìsàlẹ̀ láì tó gbé orí sókè rárá a lè rí ìdúró lórí ebè a lè rí ìdúró lórí ebè tí wọ́n wọ ara wọn bọ̀ ọ̀rùn tí sì gbá lẹ́nu rẹ̀ lọ́wọ́jú aṣáájú ẹ̀sìn náà ó wí pé aláwọ̀. A few moments later. Ìgbẹ́ olùfẹ́ wa gbé ọmọ ìyá wa nínú ẹ̀sìn wa tájọ gba ààwẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n gẹ́gẹ́ bí wọ́n ti wá ń túnu lànà wà ní pé káwa fi ẹ̀mí ìmoore hàn lónìí káwa túnu pé tábà ti wá túnu tán o á wà bẹ́ ajá fún Ògún èyí yóò dúró gẹ́gẹ́ bí ẹran túnu lẹ́yìn bàtà gba ààwẹ̀ mọ́kànlélọ́gbọ̀n tán. Ifá wákíbárú. Akibaru Ifá Akibaru which is everybody náà ló mọ̀ pé Islam àwa mùsùlùmí nìkan là ń kírun tá à ń ṣe Akibaru àwa mùsùlùmí nìkan là ń kírun àwa la máa ń dress tá à ń lo turban tá à ń múra báyẹn so kò sínú ìlànà àwọn oníṣẹ̀ṣe wọn ò sì lè mú wá fún wa bóyá nínú odùfá àbí pé bóyá àwọn tí wọ́n ti kọ̀wé nínú bí wọ́n ṣe ń sin ẹ̀sìn wọn nínú àwọn scholars tí wọ́n ti kọ ìwé ṣáájú wọn ò lè múwèé kankan wá tí ó tọ́ka sí pé báwọn oníṣẹ̀ṣe bá fẹ́ ṣe ẹ̀sìn wọn o wọ́n máa ń ṣe Akibaru. ẹ̀yin èèyàn ṣe ẹ ti gbọ́ ẹ bá mi bi wọ́n wípé ṣó wà náà nínú ẹ̀sìn Islam ká máa ṣe àwọn wo ló máa ń ṣe ṣèbáwọn oníṣẹ̀ṣe ló máa ń ṣe àwọn ọmọ yín tán ṣe ẹ̀yin ò ṣe báwọn wí kán stop láti máa ṣe after gbà tán ṣe ìgbà yẹn náà ni ta ló náà wá ṣe God Almighty why ti gba tọ̀dọ̀ yín nìkan lè máa reason you know the reason when you na dey attack others torí this same set of people tẹ́ ń wò lókè àwọn iná ni wọ́n ń challenge ta lọ́lọ́run wípé ó ń bú ẹ̀mí àwọn títa lọ́lọ́run fi apologize ẹjọ́ eléyìí tó wá ń bú Ọọ̀ni of Ifẹ̀ yẹ́sà ṣe máa dúró fídíò tó ti ṣe fún Ọọ̀ni of Ifẹ̀ ṣá ọjọ́ wo ni ẹ̀yin yìí let's stop ẹ̀ àbí tẹ́ sọ pé kó apologize why do we act like this ṣe rí nǹkan tó kàn máa ń dùn mọ́ mi nínú wípé your conscience will never lie to you conscience wọn a máa sọ fún wọn wípé ẹ̀yin gangan lẹ̀ ń hùwà wèrè o ṣùgbọ́n wọ́n máa jà wọ́n máa ní never no ẹ̀sìn yẹn gangan la gbọ́dọ̀ gbé lárugẹ no kinní kan gbogbo yẹn á dẹ̀ pera ní Yorùbá ẹ jọ báwo ni religion báwo ló ṣe jọ tribe ẹ wá fi religion attack tribe ẹ rí pé wàhálà ti dé Ọlọ́run máa kú sùúrù like seriously Ọlọ́run kú sùúrù you know why politicians will never talk you know why government will not talk government need them to promote political propaganda government mọ̀ wípé ọjọ́ táwọn bá go against wọn wọ́n máa sọ okay let us know wẹ́rù Tinubu go against wọn tó ọ̀dà wípé gbogbo àwọn àfà tó máa ti ń dà lúrú ó yẹ lọ́ máa gbé wọn immediately wọ́n ti máa ní Tinubu ọ̀tá Ọlọ́run ni o gọ́vnọ̀ tó bá ní ká lọ́ máa gbé wọn ẹ máa gbọ́ ọ̀tá Ọlọ́run ni o ọ̀tá that more reason the government will not want to do anything because government mọ̀ wípé táwọn bá wà nǹkan ṣe sọ̀rọ̀ wọn ó máa affect politics àwọn nídìí wọn láti máa fi play politics ṣẹ́gẹ̀t ẹ wo orun tó pariwo ní northern state lọ́jọ́ yẹn tó ń sọ wípé we support muslim ticket because Tinubu will help us promote our religion ní tí Tinubu fi enter wọn náà nìyẹn torí Tinubu mọ̀ pé tó ń wò bá lo muslim ticket yẹn òun ò ní ráyè enter wọn mi rò bóyá get it politicians need them to promote political propaganda that's more reason you will never see DSS you will never see the government to go against them they can't àwọn DSS yẹn kò ṣe pé wọn mọ tó yẹ kán ṣe wọn mọ o kàkà kí wọ́n lọ arrest wọn máa invite wọn tún máa advice wọn pé ayé ẹ̀dẹ̀ má kọ́ sí wàhálà mọ́ kíni kan wọ́n mọ̀ pé ó yẹ káwọn gbé wọn o wọn ò ní fẹ́ ṣe cause wọn ò ní fẹ́ yẹ kó pa political game yẹn lára Nàìjíríà government tẹ́ bá decide pé kẹ́ máa wọlé ẹ̀ràn lọ ìgbà tí ìlú bá túmọ̀ yín lórí a máa wẹ tó máa bá yín tù. ẹ ṣeun gbogbo àtàlejò wo fọ́nrán yìí ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o látẹnu the fearless talkers ṣẹ́rí àwa tí a wà nílùú tí a wà lábẹ́ àwọn ìjọba tí wọ́n ń ṣe ìjọba lé wa lórí lórílẹ̀‐èdè yìí àwa ní ká hùwà ọlọ́gbọ́n ká hùwà ọlọ́gbọ́n ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tì wá ní tìkùtì bí àwọn ìjọba bá tiẹ̀ ń fẹ́ wa fún selfishness interest wọn àwa gangan fúnra wa gangan ẹ jẹ́ ká ṣe làákàyè tó bá ní ká tọwọ́ wa bọ iná ṣé a máa tọwọ́ wa bọ iná ó yẹ ká mọ nǹkan tó tọ́ ó yẹ ká mọ nǹkan tó yẹ gẹ́gẹ́ bí ọmọlúàbí ẹ má yẹ ká máa sọ ìjọmọlúàbí nù pé lágbájá ń jà fún ọlọ́run ẹ̀sìn kan nígbà tí ò ń jà fún ọlọ́run ẹ̀sìn kan ṣó kò yẹ kó ti yẹ náà yìí pé ibi tó wà yẹn
ibẹ̀ yẹn ò ń ṣe ibi tó yẹ kó dúró sí. Tó bá jẹ́ pé ibi tó yẹ kó dúró sí ni, ó yẹ kó lè ní ìgboyà lórí Ọlọ́run ẹ̀sìn ẹ pé òun ló yẹ kó ṣe kíni, kó gbè ọ́ níjà. Ìwọ kọ́ ló yẹ kó gbé Ọlọ́run ẹ̀sìn yẹn, ìwọ kọ́ ló yẹ kó gbè níjà. Àbí ta ló lágbára jura wọn lọ? Ṣèbí ẹni tó gbẹ́kẹ̀lé tó sádi pé ó lè gbà ẹ́, ṣèbí òun ló yẹ kó fi ọkàn tán, tó yẹ kó sinmi lé pé yóò jà fún ẹ, pé ó ní agbára láti jà fún ẹ, ó dẹ̀ lágbára láti jà fún rẹ̀. So tó bá ti wá di pé òun jà fún Ọlọ́run tó gbẹ́kẹ̀lé, àṣọrí ṣọmọ pé nǹkan ti ṣe ẹ́ nìyẹn. Tó ń jà fún Ọlọ́run tó gbẹ́kẹ̀lé, ó yẹ láì sọ fún ẹ gan, ó yẹ kí wọ́n gan fúnra ẹ mọ̀. O ò nílò wòlíì kó jíṣẹ́ fún ẹ, nǹkan kan ti ṣèwọ́ gan fúnra ẹ gan. Ó yẹ kó ti mọ̀ pé tó bá ti pẹ́ jù níbẹ̀ yẹn, ewu máa ṣe ọ́, ìjàmbá máa ṣe ọ́. Torí náà ẹ má fi ẹ̀sìn dá ogun sílẹ̀ lórílẹ̀‐èdè yìí o. Torí tí ẹ bá dá sílẹ̀, ẹ wò kò sá ẹni tágbára ẹ máa ka ogun ò dẹ́nikẹ́ni mọ̀. Torí Yorùbá sọ pé ogun ló máa ń ṣi ni mú, èpè kì í ṣi níjà. So ogun ò mọ̀ pé lágbájá ni lágbájá o. Ẹ jẹ́ kí yẹ̀yìn ṣí, kẹ́ ẹ rò dáadáa kẹ́ ẹ tó dá sílẹ̀. Ẹ̀yin tẹ̀lé ń dá sílẹ̀ yìí náà, ẹbí yín wà níbi gbogbo. Kì í ṣe Ìlọrin nìkan ni gbogbo yín wà. Àárẹ̀ wa àti wọnú ara wa. So kẹ́ ẹ ronú yín dáadáa kẹ́ ẹ tó ṣe kíni, kẹ́ ẹ nà kẹ́ ẹ tó rà. Ọ̀run yàbọ̀ kò ń ṣọ̀rọ̀ ẹnìkan, àní rí wàhálà àní rógun. So ohun tí ẹ̀yin náà bá rí sí gẹ́gẹ́ bá ṣe jọ wo fọ́nrán yìí, ẹ̀yin náà sọ ní comment section, yóò dára fún wa, Ọlọ́run ní fi wá sílẹ̀. Láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.